gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bá wọn sípò ẹ̀yìn wọn máa tọ́mọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ni. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní òrìṣà tí ń gbé ní bí orí òsì o. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbà ẹ ṣọ́ra ọ̀tá òkùnkùn ẹ ṣe wọ̀ orí ló mọ bí ẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ́ níta ikú àpapọ̀ sílẹ̀ o èmi àjẹbí tí kò nílé o. alágẹmọ rèé. bẹ̀rù mi dórí oyin sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kéré má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò láti tẹ̀dáyé mo bá àwọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n ń forí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóòdùnú tí ń dorí erémèrè tí kì í dorí erémèrè ó bàjẹ́ wọ́n láwọn àtayọ̀rọ̀ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọlà ọwọ́ wọ́n kọlà òbí wọ́n kọlà àwọn agbókègbodò àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pàá ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ odò ọba tuntun bìlìbìlì bí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ẹ̀dá màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. aráyé màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ògo òṣùpá ojú ti ra wọ o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. lọ́run ló
lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ṣé dáadáa la bá yín o. Ẹ kú bó ṣe ń lọ, ẹ dẹ̀ kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun, ẹ kú iṣẹ́ tòní. Mo kí gbogbo yín ẹ̀yin olóríire ọmọ Yorùbá. Ojoojúmọ́ tuntun ń jáde, ojoojúmọ́ ni tuntun ń jáde. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún wá gbọ́ tuntun, ẹ wá gbọ́ àṣírí. Ṣé ẹ mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan I am a public figure. Oríṣiríṣi message là ń gbà, oríṣiríṣi information là ń gbà. Reason tó fi jẹ́ pé most of the time a máa wà careful láti gbé call tàbí ká wà careful láti sọ pé nǹkan báyìí la rí tàbí nǹkan báyìí la gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tí mo bá ń tẹnu mọ́ ọ̀rọ̀, Yorùbá ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná. Èmi ò wá ní sinmi. Àìdá ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ tàbí ẹ gbà gbọ́. Èmi á máa rí òtítọ́ màá wá máa mú fún yín. Ibi tẹ́mi ti ń rí lèmi ò ní sọ fún yín. Torí tẹ́ ẹ bá mọ ibi tí èèyàn ti ń rí ẹ bà bẹ̀ jẹ́. Èmi ò ní sọ fún yín. Yorùbá ẹ kí n tó tẹ̀síwájú. Irú ikú wo ló pa Aláàfin Ọ̀yọ́? Òye ọ̀pọ̀lọpọ̀ wa lòye ẹ súnmọ́ bí màá bẹ fún yín. Ẹ súnmọ́ bí à ń wò pé Aláàfin Ọ̀yọ́ ti dàgbà, àgbà ti dé ló fi lọ. Òótọ́ àgbà dé ó lọ. Ṣùgbọ́n òye wa ọ̀pọ̀lọpọ̀ tí òye wa ló pọ̀. Ẹ pín prógrámù ká bára wa sọ̀rọ̀. Yorùbá mo ń tẹnumọ́ ní gbogbo ìgbà, mo ní torí pé ẹ fúnra ẹ ń sọ ògo nù. Yorùbá nítorí ìwà ìkà, nítorí ìwà ibi, nítorí ìwà kò kàn mí tí ẹ̀yin Yorùbá ń ṣe láti bẹ̀rẹ̀ wá. Ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ire àtògo ẹ ti sọ ní Yorùbá. Kò kàn mí lẹ ṣe tí Fúlàní fi borí yín tó fi gba Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ di ọ̀la. Kò kàn mí lẹ ṣe tí Fúlàní fi lágbára débi pé wọ́n ní agbára yẹn
wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá, wọ́n wọ Ọ̀yọ́, kò kàn mí lẹ ṣe wọ́n gba Ọ̀yọ́ kìíní wọ́n tú, kò kàn mí wọ́n gba Ọ̀yọ́ kejì wọ́n tú, kò kàn mí wọ́n gba Ọ̀yọ́ kẹta, kọ́ Ọ̀yọ́ tó wà ń bẹ̀ yẹ Ọ̀yọ́ tó dúró gangan yìí kó ṣẹ̀ tó wá dúró, kò kàn mí náà ni. Yorùbá, mo sọ ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ, ohun tó bá dé bá ojú á dé bá gbogbo ara, bó dẹ̀ jẹ́ imú ló dé bá á dé bá gbogbo ara, bó jẹ́nu gbogbo ara ló máa dé bá. Wọn ò nídìí àti fi yẹn ṣe àpẹẹrẹ tẹ́mi tẹ́mi fúnra mi mọ̀ náà. Ọjọ́ tí mo la wàhálà throat kọjá, tí mi ò odindi ọjọ́ mẹ́ta mi ò lè sọ̀rọ̀, mi ò lè jẹun, ọjọ́ yẹn ni mo mọ̀ yìí pé in tó bá dé bá any part of your body á dé bá gbogbo ara ẹ, bó dórí ló fọ́ ẹ, gbogbo system ara ẹ ló máa dàrú, bó dójú ló dùn ẹ, gbogbo ara ẹ pátá ló ti máa mọ̀, bó jẹ́ imú bó jẹ́ nu anywhere. Ẹnu dùn mí, ọ̀nà ọ̀fun dùn mí fún ọjọ́ mẹ́ta mi ò lè sọ̀rọ̀, I could not pick calls. Ẹyọ ọmọ Yorùbá, ìwà tó wà nínú wa àyàfi ká yá jáwọ́ nínú ẹ̀. Tí a ò bá jáwọ́ nínú ìwà kò kàn mí tá à ń ṣe, ìran Yorùbá máa dẹrú títí láéláé ni, kì í ṣe èpè. Ìran Yorùbá a máa di ẹrú for life, and I will keep on telling you, nǹkan tó bá ti dé bá ẹyọ kan ní ilẹ̀ Yorùbá, gbogbo ìran Yorùbá ló dé bá. Mo sọ eléyìí, ẹ̀yin tẹ́ bá wù ẹ sọ pé báwo ni tèmi ṣe jẹ́ kó káyé, but I will tell you, mo sọ fún yín ẹ mọ̀ wá, àwọn kan fọ̀rọ̀ pamọ́ sí wa lọ́wọ́, àwa ò wá ní dárúkọ, àwa gbọ̀nà ọ̀tọ̀ á bẹ fún yín kẹ́lẹ́ kẹ́kọ̀ọ́, ìwọ tó bá gbọ́ ni kó o súnmọ́ bí kò gbọ́ ní tí mo bá fẹ́ sọ. Ẹ̀yin tẹ́ wò mí ní Facebook, ní YouTube, ẹ bá mi pín kẹ́ follow Ọmọlúkà ni mo jẹ́ kó pé méjì. Another Ọmọlúkà is a counterfeit. Ẹ̀yin tẹ́ wò mí ní TikTok, ó yẹ kó ti yé yín, ẹ máa sí ní ṣe kí ni ẹ máa tẹ̀ ẹ́. Ìbéèrè mi ni wípé ṣé ikú àtọ̀runwá ló pa Aláàfin Ọ̀yọ́ ni? Kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan-an tó ṣe circumstances ló bí ikú Aláàfin ni? Ṣé àgbàlódé ni t'Aláàfin fi lọ ni? Kí lọ́jọ́ orí Aláàfin? Ọmọ ọdún kan kú, ọdún méjì ń kú, ọmọ ọdún mẹ́wàá, ọmọ 20 ń lọ, ọmọ 30 ń lọ, ọmọ 40 ń lọ, ọmọ 60, ọmọ 70, ọmọ 80, adẹ̀rọ̀ ọmọ 100 tó lọ. Ara ẹni tó pé 110, ìyá tó bí ìyá tèmi ó lé ní 100 years, almost 110 years kí ìyá tó lọ. Àìmọye bẹ́ẹ̀. Ìyá tó bí ìyá bàbá tèmi is almost 130 years kó tó kú. Ìyá tó bí bàbá mi. So oríṣiríṣi ni kò nídìí ẹjọ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ṣé ikú tó pa Aláàfin Lámídì Adéyẹmí kẹta, ṣé ikú tó pa á, ṣé ikú àtọ̀runwá ni tàbí ikú yẹn ikú tó lápẹẹrẹ ni? Ẹ̀yin tẹ́ ẹ wà ní ipò nígbà tán sin bàbá tí bàbá dágbére, kí làwọn tẹ́ ẹ rí tẹ́ ẹ lè sọ síta? Èmi náà expect kẹ́ ẹ sọ, ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n ó yẹ kí a rí díẹ̀ ká gbọ́, torí pé kí ni kọ́mọ Yorùbá lè kẹ́kọ̀ọ́, kọ́mọ Yorùbá bá lè gbọ́n. Yorùbá, mo ń sọ fún yín, ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì ń tiro. Èmi á gbé òtítọ́ máa sọ fún yín. Táwa ò bá gbọ́rọ̀ àní sọ, àwa gbọ́ ni from reliable source. Ẹ jẹ́ kí wá sọ fún yín, tẹ́ ẹ bá mọ̀ lẹ́nìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa lẹ̀ ń bìlíìfù pé ikú tó pa Láàfin ikú àtọ̀runwá ni. Èmi sọ fún yín pé ikú tó pa Láàfin lọ́wọ́ ayé nínú, ó lọ́wọ́ àwọn alágbára kan nínú. Àwọn wo wá ni? Ẹ súnmọ́ bí ẹ pín program yìí, mo fẹ́ sọ̀rọ̀ fún yín sẹ́. Màá sọ̀rọ̀ fún yín, ẹ súnmọ́ bí sẹ́. Aláàfin Àdìmúlà, ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ ẹ̀rù táwọn ò gbọdọ̀ ṣe, ọmọ aládé ládé ládé Aláàfin ò ládé adé aládé fún làgbà fún Aláàfin.
ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kan gbogbo ọmọ Yorùbá ẹ pín ètò ní ẹ jẹ́ kó jáde èmi ò sọ eléyìí torí pé tó ti lọ ṣùgbọ́n ká balẹ̀ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà ayé Àfọ̀njá Yorùbá ṣe bí eléyìí Ọ̀yọ́ wà wọ́n ní sójà rẹpẹtẹ Ọ̀yọ́ kọ̀ òun ran Àfọ̀njá lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ ní sójà rẹpẹtẹ Òṣogbo ní sójà ní rẹpẹtẹ Ìjẹ̀ṣà wọ́n ní sójà rẹpẹtẹ Ifẹ̀ Ìjẹ̀bú wọ́n ní sójà ní rẹpẹtẹ àwọn Èkìtì parapọ̀ wọ́n ní sójà rẹpẹtẹ àwọn Ìgbómìnà wọ́n ní sójà rẹpẹtẹ àwọn Èkó Ẹ̀gbá wọ́n ní sójà ní rẹpẹtẹ gbogbo wọn ní Àfọ̀njá kígbe pé bí ẹ dìde ẹ ràn mí lọ́wọ́ ikú rèé gbogbo wọn ló ṣe báyìí ẹsẹ bí kì í ṣe lẹwa ṣe bá Àfọ̀njá ni ọ̀dàlẹ̀ ni ẹjẹ a máa wò ó rìn kò sí tó kà wá bó bá lè kú kọ́ kú Àfọ̀njá kú o ilẹ̀ ìran ọmọ Yorùbá tó jẹ́ ti yín àwọn Fúlàní gbà lọ́wọ́ yín di ọ̀la ọlọ́la kí lẹ fẹ́ ṣe lé lórí ẹ̀yin ọmọ Yorùbá Yorùbá ti di second class citizen nílùú Ìlọrin tẹ́lẹ̀ bá wá wò ó àwọn kan béèrè question wọ́n ní báwo ni ilẹ̀ Aláàfin ṣe jẹ́ gan-an ta ló lórí nínú Aláàfin àti Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ìyẹn kọ́ la wá sọ lẹ́ni ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ mọ importance tó pè ní ilẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin mo fẹ́ kẹ́ ẹ mọ kókó ẹ̀ kí Yorùbá kẹ́ lè ṣe kí ni kẹ́ lè fura tí àwọn tá à ń sọ yìí Fúlàní tí wọ́n bá fi lè ráàyè tí wọ́n bá gba ààfin Aláàfin tí wọ́n bá gba Ọ̀yọ́ Aláàfin ó parí fún ìran Yorùbá reality lẹ́gbọ́n yẹn tẹ́ bá lérò èkó ṣẹlẹ̀ sí Ìlọrin kò kan Yorùbá tó kù so therefore tó bá ṣẹlẹ̀ sọ́yọ́ Aláàfin kò kan Yorùbá ẹ ṣí tí wọ́n bá gba Ọ̀yọ́ Aláàfin wọ́n gba gbogbo Yorùbá tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ mo fẹ́ máa yan fún yín díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn instances àwọn ẹni tó pè mí láti inú kùnkùndù tó bá mi sọ̀rọ̀ màá wá máa yan fún yín kẹ́ ẹ bá lè mọ̀ pé ikú tó pa Aláàfin ó ní bó ṣe jẹ́ kì í ṣe kú àtọ̀run. ẹ jẹ́ kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ information yìí pé ààfin Sultan of Sokoto wọ́n fẹ́ fúnra wọn wọ́n fẹ́ yìí sọ̀rọ̀ Aláàfin sí Ọ̀yọ́ ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ wọ́n dárúkọ ẹ o tí Sultan tó fẹ́ fi di Aláàfin ǹjẹ́ ẹ gbọ́ Yorùbá ẹ tí ì mọ nǹkan tí pátì kúkú ẹ gbọ́ sáré àwa ò ní sinmi ẹ jẹ́ kán lépa wá ẹ jẹ́ kán máa sọ pé báwo ni ti ọ̀gbẹ́ni ṣe jẹ́ tó ń sọ̀rọ̀ yìí àwa máa sọ wò kí kan ṣe ni ẹ pè kẹ́ni tó yẹ kó gbọ́ eku ilé ni kó gbọ́ kó sọ fún toko mo bí yín ní question ǹjẹ́ ẹ gbọ́ torí àwọn kan pariwo síta pé ẹ gbà wá o òun ló ní popularity jù òun ló lówó jù wọ́n rówó gbé fún wọ́n fẹ́ fi jẹ Aláàfin of Ọ̀yọ́ ẹni tó jẹ́ pé palace Sultan ló gbé dàgbà wọ́n gbé wá wọ́n fẹ́ fi jẹ Aláàfin ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ nípa ìtàn yẹn now ẹ jẹ́ kí wá kán lu agbami ọ̀rọ̀ gangan fún yín ẹ jẹ́ kí n kán lù kẹ́ gbọ́ ọ̀rọ̀. I am not a master of everything and you don't expect me to tell you everything but máa yan fún yín yíyan tí mo dẹ̀ fẹ́ yan fún yín Yorùbá pé Yorùbá bọ̀ Yorùbá sọ wípé Yorùbá ó sọ wípé àbọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ fún ọmọlúwàbí bó bá dénú ẹ̀ tán àdòdìndì ẹ̀sùn mọ́ bí ẹ jẹ́ kí n gé díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ yìí. Mo ṣètò kan ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn mo ní gbogbo ọmọ ológo tó wà nílẹ̀ Yorùbá gbogbo wọn làwọn ọ̀tá ń pa our enemies tó bá ti rí i pé eléyìí dìde nítorí ìran Yorùbá tó rí i pé eléyìí obstacle ló máa jẹ́ fáwọn nítorí ọ̀rọ̀ Yorùbá wọ́n máa mú balẹ̀ tó bá ti gbé owó síwájú tí wọ́n rí i pé wọn ò rí tówó ṣe
wọ́n mú wọ́n ṣe kí ni wọ́n yanjú ẹ̀ wọ́n ṣe fún Délé Gíwá wọ́n ṣe fún Awólọ́wọ̀ wọ́n ṣe fún Akíntọ́lá wọ́n ṣe fún Ìyá Fẹlá wọ́n ṣe fún Bọ́lá Ìgè wọ́n ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ojúlówó ọmọ Yorùbá bẹ́ẹ̀ tá a lè dárúkọ tán àwọn bàbá Oǹdó yìí kí lorúkọ ẹ̀ Gani Fáwẹ́hìnmi wọ́n ṣe fún wọn padà nù gbogbo àwọn akíkanjú tó jẹ kó dìde nítorí ìran ọmọ Yorùbá wọ́n ti rí wọn láàrin pé àwọn eléyìí wọ́n á máa jẹ́ ìdènà fún wa ẹ jẹ́ ká mú wọn kúrò lọ́nà. Àwọn kan wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tí ẹ̀ fúnra sí ikú tó pa wọ́n tó jẹ́ wípé àṣírí ṣẹ̀ṣẹ̀ ń tú jáde sí àwa lọ́wọ́ ni tó dẹ̀ jẹ́ wípé in tó pa wọ́n ìjà nítorí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n gbé ìbáṣe pé wọ́n gbọ́ wọn ò bá ṣẹnu mẹ́rẹ́ kọ́ra máa ja ìjà yìí lọ́nà tó yẹ kí wọ́n fi jà á ṣùgbọ́n torí wọ́n pariwo síta nítorí tí wọ́n take action ni wọ́n sọ̀rọ̀ níbi tí ò ti yẹ kán sọ wọ́n yanjú wọn. Bọ́lá Ìgè dìde ó sọ̀rọ̀ ó fi gbé bọ́nú ó ní Yorùbá ń jẹ ìyà ó ní Yorùbá dẹ̀ máa bọ́ ó ní kò sí tó máa dá òun dúró òun máa rí pé òun ja ìjà náà dópin ni láti rí wípé Yorùbá bọ́ nínú ìgbèkùn Yorùbá gbòmìnira Yorùbá dá dúró. The next thing pia wọ́n páyé ẹ̀ wọ́n yanjú ẹ̀. òye ní ẹ̀yin ọmọ Yorùbá ṣé mo sọ fún yín pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ní nǹkan tó bá kan Ìjẹ̀bú tẹ́yin Ẹ̀gbá ní kò kàn yín tẹ́yin Ọ̀yọ́ ní tó bá kan Èkìtì kò kàn yín tẹ́kìtì sọ pé tó bá kan Oǹdó kò kan òun tó Oǹdó sọ pé tó bá kan Ìkálẹ̀ kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ oko ẹrú ni gbogbo ìran Yorùbá máa kú sí oko ẹrú. Aláàfin Adéyẹmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ni Aláàfin gbé ṣùgbọ́n tí ò hàn sójú àwa ọmọ Yorùbá òótọ́ gbogbo wa là ń bínú sáwọn lọ́balọ́ba àwọn àṣírí kan wá tú jáde Ọmọlúkà màá sọ̀rọ̀ fún yín lẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn ìgbésẹ̀ akíkanjú ìgbésẹ̀ akọni tí Aláàfin gbé nítorí ọ̀rọ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ láti ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀tí ẹ̀ mọ̀ pé Aláàfin ti gbé ìgbésẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àkókò kan wà tó jẹ́ pé àwọn àṣírí yẹn ṣẹ̀ wá ń tú jáde ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ní kábíyèsí Aláàfin ló ti kọ nígbà ìwà láyé ẹ̀ èyí tó kọ sáwọn gómìnà ṣẹ́rẹ́ yìí tẹ pera yín lólóṣèlú nílẹ̀ Yorùbá àfi mi ò mọ tó Ọlọ́run náà ò lè dáríjì gbogbo yín Ọlọ́run ò lè dáríjì yín tọ́lọ́run bá máa dáríjì yín ẹ máa jẹ nínú ìyà ẹ̀ṣẹ̀ yín nínú ìwà ipá ìwà ibi tẹ́ ẹ hù sí ìran ọmọ Yorùbá nítorí tara yín ẹ máa jẹ ìyà náà kó tó di Ọlọ́run lè sọ fún wa dáríjì yín tó bá máa dáríjì yín gan ó dọ̀ ní ayé yìí ẹ máa jẹ ìyà náà sà gbogbo ẹ̀yin olóṣèlú gbogbo ẹ̀yin tẹ́ pé ayé ní former governors àtẹ̀yin tẹ́ ẹ ṣe governor lọ́wọ́ ẹ̀yin former senators àtẹ̀yin reps tẹ́ ẹ ti lọ gbogbo yín lẹ máa jẹ páànù ìyà lórí gbogbo ìkà àti ibi tẹ́ ẹ ti ṣe fáwọn ọmọ Yorùbá. ẹ listen ẹ gbọ́ oh God Aláàfin gbé ìgbésẹ̀ yìí bàbá yìí ti kọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà wọ́n ní bàbá kọ lẹ́tà láwọn àsìkò kan ó bẹ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pé ẹ wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ìran Yorùbá wọ́n pa bàbá yẹn lẹ́nu mọ́ ni pé kó sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé Aláàfin akíkanjú ọkùnrin ni kì í kàn ń ṣọba lásán ọba tó tó ọba ni ọba tó tóra ẹ̀ ní. Àwọn ìpàdé wa ń wáyé Aláàfin bá débẹ̀ ọ̀rọ̀ Yorùbá ló máa fi ṣáájú ọ̀rọ̀ Yorùbá ló máa bẹ̀rẹ̀ tá á gbèrú gágágá àwa ò mọ̀ kì í ṣe gbogbo tá a bá ṣe inú pàdé yẹn náà máa jáde wá sọ pé tá a ṣe nínú pàdé rèé but nínú inner meeting níbi tó ti ń ṣe ìpàdé Aláàfin kìka bọ̀ wọ́n lójú nítorí ọ̀rọ̀ Yorùbá. Eléyìí àwọn ìpàdé tí wọ́n ṣe nínú Nàìjíríà àwọn ìpàdé tí wọ́n ṣe outside Nigeria tó
tó jẹ́ pé wọ́n máa jàbọ̀ láti bẹ̀ ní pé láyé á lè gbà. Aláàfin Lámídì Adéyẹmí Ọláyíwọlá. Àwa ò gbọ́, àdẹ̀mọ̀, àwa ń bínú ni pé ọba ò ṣe kankan. Ṣùgbọ́n kí nìkan ni mo mọ̀ tó dá mi lójú tó bá jẹ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ governors tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba wa ni Yorùbá ti bọ́ nínú ìyàtọ̀ wa yìí. Dídí bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá sì rí nínú ẹ̀yin gómìnà yẹn ẹ sì máa sọ pé wọ́n Nàìjíríà ẹ sì pariwo àtẹlẹ́yìn tí Fúlàní fẹ́ lọ ká mọ́nú governors office. Dàpọ̀ Abíọ́dún tí Fúlàní tó ti hàn ẹ́ léèmọ̀ tó fẹ́ wọnú ọ́fíìsì ẹ tó ní ká gbà ẹ tó kígbe síta tẹ́ ẹ bá lọ bá lẹ́ni á sọ fún yín pé wọ́n Nàìjíríà sì níṣẹ́. Irú ikú wo ló pa Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta? Irú ikú wo ló pa? Ọba Lámídì Adéyẹmí ọba Fámọlórí Fọ̀dàkùn ọba Alájídèwé ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ bọ̀rọ̀kìnní baba Sàlámì ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí bẹ látùdé ọ̀run olówó ládùúgbò baba Gbádégẹṣin. Ẹni apẹtẹpẹrọ pé ká sọwọ́ rẹ̀ délẹ̀ tó jẹ́ pípele ló tún pele sí ọ̀ràn tó sàkàtàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀ rírí tó bá ṣe gúnugún agbókòkò mórí ẹyin. Ikú kò gbẹ́bẹ̀, ikú kò gbájọ̀wọ́. Bó bá sọmọ kékeré ikú a máa mú lọ. Bó bá sì jẹ́ bọ̀rọ̀kìnní alù níkùmọ̀ gbogbo ilé agbójúná fún igbe. Kábíyèsí o, bó bá dọ̀run sọ̀run. Má wàá sùn, àní ní kò sùn lọ́run kábíyèsí kò sórun. Nítorí ìran Yorùbá kò sórun, Awólọ́wọ̀ mo mọ̀ wípé kò sùn, orí ẹkún ni Awólọ́wọ̀ wà lọ́nà ọ̀run. Orí ẹkún ni gbogbo àwọn tó ti lọ nílẹ̀ Yorùbá, inú ẹkún inú ìbìnújẹ́ ńlá ni wọ́n wà torí ipò tí ìran Yorùbá wà lọ́wọ́lọ́wọ́. Kò jọ ẹ́ lójú because you don't have foresight. How will you believe what I'm saying? Because you don't know what is coming. You don't have foresight. Mọ tán pè pé kéèyàn rí ọ̀la kó mọ ọjọ́ ọ̀la kó mọ tó bọ̀. Gbọ́ ìtàn mi tẹ́ bá mọ tán pè ní foresight. Ask orílẹ̀-èdè tán pè ní United Arab Emirates. Ìtàn pè ní foresight ibẹ̀ ní kó o ti lọ béèrè ẹ̀. Wọ́n discuss Dubai àti Abu Dhabi gbogbo orílẹ̀-èdè yẹn papọ̀. Desert gidi ni aṣálẹ̀ desert pọ́nbélé tí ò sí kankan. Desert. Wọ́n wá discover epo. Wọ́n rí epo. Ọba yẹn wá jókòó. Ó bẹ̀rẹ̀ sí ní ronú. Kí ni kò ń ṣe? Ọgbọ́n wo ni kò ń dá? Wọ́n wá sọ fún wọn ní epo tá a rí o kábíyèsí ó lè má pẹ́. Epo yẹn lè má pẹ́ o. Ó lè má ju bí 40 ọdún sí 50 ọdún tẹ́ máa fi wá epo yìí o. Lẹ́yìn 50 ọdún yẹn epo máa tán o. Tó bá jẹ́ ọba tí ò ní foresight, tí ò ní ìrònú láròjinlẹ̀, a ní no problem ẹ jẹ́ ká máa wá, a dẹ̀ máa wá epo, a máa gbádùn, a máa jayé, ajayé ọlọ́ba, ayé bìnàbìnà, ayé fàmílékè. Ṣùgbọ́n ká ọba wọn jókòó, ó ní good foresight, ó ronú ru ọ̀la, kí ni ká ṣe? Ó pe àwọn òyìnbó. Ṣé àwọn òkúkú kàwé kéwú làwọn ń kà bẹ́ẹ̀? Ó pa àwọn òyìnbó ará Indian, ó pa àwọn ará France, ó pa àwọn ará UK, ó kó wọn dòkó. Ó yá ẹ jẹ́ ká jọ jíròrò kí ni ká ṣe. Mo fẹ́ plan ìlú yìí, mo fẹ́ kí ìlú yìí kó jẹ́ number 1 ní gbogbo àgbáyé, kó má kó jẹ́ wípé àní dúró lórí epo mọ́ tí ò bá tiẹ̀ ní sépo, kí ìlú yìí sì máa jẹ́ number 1 lọ. Wọ́n wá wò títí wọ́n ní kí ni ká ṣe. Àwọn wọ̀nyẹn wá bi ọba léèrè pé ọba ó ní ìlú yìí olóòfẹ́ kó jẹ́ number 1, irú number 1 wò ó. Ó ní number 1 ní gbogbo nǹkan. Ilé tó ga jù, ilé tó jẹ́ number 1 lágbàáyé kó jẹ́ bẹ́ẹ̀. Shopping mall tó ga jù lágbàáyé kó jọ́dọ̀ mi. Ọ̀nà tó dáa jù lágbàáyé kó jẹ́ bẹ́ẹ̀. Everything ó kà fún wọn. Àwọn yẹn náà bá bẹ̀rẹ̀. Wọ́n gbé great master architecture plan. Wọ́n gbé dìde fún orílẹ̀-èdè United Arab Emirates. Eléyìí tó jẹ́ àgbà pátápátá òun ni Abu Dhabi. Àtẹ̀lé ẹ̀ òun ni Dubai. Wọ́n jókòó wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan, wọ́n bẹ̀rẹ̀ plan, wọ́n bẹ̀rẹ̀ sí ní build ìlú yẹn, wọ́n build ìkíní ìkejì build yẹn.
wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ lọ bí owó yẹn ṣe ń dé ni wọ́n build ìlú yẹn lẹ́ni Dubai ò rí láì lórí epo Abu Dhabi ò rí láì lórí epo náwó fún wọn tipátipá because wọ́n ti turn gbogbo orílẹ̀-èdè yẹn wọ́n ti sọ di tourism country tó bá lówó lọ́wọ́ tó tí ì lọ Dubai ò tí ì lówó àwọn tó rí ọjọ́ ọ̀la mi wòye ẹni tẹ́ wà ń bí tẹ́ ọ̀rọ̀ mi tẹ́ ń dá ọ̀tẹ́ sọ pé kí ni rádaràda tẹ́lẹ̀ ń sọ kò sí wàhálà rí good foresight ní good foresight rí ọ̀la fún ìran Yorùbá lẹ́sẹ̀ ń sọ bẹ́ẹ̀ I don't care wọ́n ti gé Àṣàkẹ́ tèmi ló ti lọ màá pariwo Yorùbá gbọ́dọ̀ gbòmìnira Yorùbá gbọ́dọ̀ dá dúró our resources must be used for Yorùbá and that is why I stand. Irú ikú wo ló pa Kábíyèsí Aláàfin? Bàbá yìí gbé ìgbésẹ̀ ìpàdé tí Kábíyèsí yẹn ṣe last irú ìpàdé wo ni kí ló ṣẹlẹ̀ níbẹ̀ òun àti ta ló tì kábọra lójú níbẹ̀ nítorí ta ló ṣe jà torí ta ló ṣe kìkà pa àwọn kan lójú Aláàfin Ọláyíwọlá Adéyẹmí òun àti ta ló jà lẹ́yìn ìjà náà kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín èèyàn ọmọ Yorùbá tó bá jẹ́ wípé Professor Bánjí Akíntóyè tó bá jẹ́ pé ó dúró sí Nàìjíríà ni a ti kú tipẹ́tipẹ́ wọn àti pa ìdánilójú wà gbogbo yín lẹ mọ̀ tí bá parọ́ ẹja mi tó bá jẹ́ wípé wọ́n ti flag program yìí o lọ́nà méjèèjì wọ́n ti flag ẹ pín ẹ bá mi pín ẹ gbọ́ mi yé dáadáa Sunday ọmọ Adéyẹmọ àwọn tiẹ̀ ti ṣòpá wọn rẹ́dì láti pa wọ́n ti rẹ́dì pé Sunday yìí ó fẹ́ dúró bí alátakò fáwa ẹ jẹ́ ká yanjú ẹ̀ orí kìíní ni ò pa orí ẹ̀fọ́ ni ò pawó àbí báwo ni ṣe ń sọ orí ẹyẹ ni ò pẹ́yẹ ìwò táwọn àpárò bíi ká fi dá láni orí ẹyẹ ni ò pẹ́yẹ wọ́n fẹ́ pa Sunday ọmọ Adéyẹmọ ni ẹnikẹ́ni tó bá dìde tó sọ̀rọ̀ tó bá ti rí pé èèkàn lélẹ́yìí tó bá sọ anything nípa òmìnira Yorùbá wọ́n máa mú kúrò lọ́nà ni àwa sì ń rìn àyàn fanda torí pé kò sí tá a jẹ́ lóṣooṣù ta ló mọ kò ló wa lọ́yọ̀ọ́ ta ló mọ kò ló wa lákòókò àìsàn ọmọ Ọ̀yọ́ pẹ̀lú bá a ṣe rọra láàrin ìṣe ni wọ́n ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ni it is God ọba ti yanjú mi dànù tipẹ́tipẹ́ ẹ̀yin mọ iye ìgbà tọ́lọ́run gbé ikú fò mí dání ọlá Ọlọ́run ni it is God. Ẹ gbọ́ kí ló pa Aláàfin kí ló dé ọ̀nà wo lágbà fi sìnkú Aláàfin irú àìsàn wo ló ṣe mo dẹ̀ bí yín ọ̀rọ̀ yìí ṣòro sọ ni onímọ̀ ṣe ń pa bí ẹ̀nà bí òwe fún yín ọlọ́gbọ́n ló máa yé ọ̀mọ̀ràn lámọ̀ àbẹ́ ẹgbọ́n Aláàfin sick ṣé ẹgbọ́n kó ṣàárẹ̀ ni tó fi kú ìpàdé wo la Aláàfin ṣe tó dé tó fi dèrò hospital òun àti ta ló jà níbi ìpàdé yìí ẹ̀yin tẹ́ ẹ ṣètò ìsìnkú Aláàfin nǹkan pọ̀ tẹ́ ẹ fi pamọ́ tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ kò sí wàhálà ẹ fẹ́ kí ìran Yorùbá kó mọ̀ kò séwu Tinubu they are planning for you they will kill you tẹ́ ẹ bá mọ̀ kẹ́ mọ̀ nínú èèyàn ọmọ Yorùbá gbogbo ẹ̀ láti rí ti tú síta mọ́ sọ̀tọ̀ ẹ̀yin kan nílò dòkó ọ̀gbẹ́ni kí ló owó kan sọ̀sọ́kùsọ lẹ́nu Tinubu is powerful of course yes Tinubu are powerful very very powerful politically ní gbogbo Áfíríkà olójú olóṣèlú tá sọ pé báwo ni ti Tinubu ṣe jẹ́ of course yes
ṣùgbọ́n kinní kan wà tí ò yé yín Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá a dẹ̀ ṣọ́ tá a mọ̀. Tẹ́ ẹ bá mọ bí agbára àwọn tó ní àwọn ọ̀tá ìran Yorùbá, tẹ́ ẹ bá mọ bí agbára wọn ṣe tó, ẹ máa pariwo ní gbogbo ìgbà ní pé Tinubu ṣọ́ra. Kò sí àwọn tá a pè lọ́tà wa wọ̀nyí tí wọn ò fẹ́ kí ìran Yorùbá ó gòkè. Wọ́n ní agbára débi pé kò sí agbára tó lè ní wọn á borí ẹ̀. Àyàfi tí gbogbo wa bá kọ ohùn ṣọ̀kan, you cannot fight them. You can't fight them single-handedly. Ṣé ẹ rò yí pé Fúlàní nìkan là ń sọ nípa ẹ̀ ni? Ọ̀rọ̀ yẹn ti kọjá Fúlàní nìkan. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ó wá láti ọ̀dọ̀ àwọn tó ń pè ní Bìrìtìkó. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọ́n tún wá so wọ́pọ̀ mọ́ àwọn Bìrìtìkó tó sọ pé agbára yìí ẹ jẹ́ ká fún yín. Wọ́n wá donate agbára papọ̀ mọ́ àwọn Bìrìtìkó. Àwọn yẹn náà wá gbé wá sọ́dọ̀ àwọn Fúlàní, wọ́n wá rò papọ̀. Mọ kíní kankan òye ò lè yé yín lójú ọ̀pọ̀lọpọ̀ yín nọ́ọ̀sẹ̀nsì lọ́bẹ̀ ní sọ kò sí wàhálà mo gbà. Ó máa ń ní bẹ́ẹ̀ lójú yín ni ìsọkúsọ ló ń sọ lójú yín kò sí wàhálà ṣùgbọ́n kẹ́rẹ́kẹ́rẹ́ ìmú ẹlẹ́dẹ̀ àmọ́ wọgbà aṣojú yín aṣojú mi aṣojú gbogbo wa. You believe Tinubu is powerful. No problem, he's powerful, of course, yes. Ṣùgbọ́n kì í ṣe pé kó wà powerful bí àwọn tá à ń sọ yìí. Tinubu is a single person. Don't let me deceive you. Tẹ́ ẹ bá mọ àwọn tá à ń sọ yìí, don't be surprised pé wọ́n á wọ inú ilé Tinubu gangan. Ẹni tó ń bá jẹ tó ń bá mu, wọ́n á lò ó against Tinubu. Wọ́n á dẹ̀ get rid of him. Reality ni mo sọ fún yín. Ẹ mọ nǹkan kan. Bóyá lẹ mọ̀ yìí pé ńgbà tó yanjú Abíọ́lá, àwọn tó súnmọ́ Abíọ́lá ni wọ́n lò against ẹ̀. Àìmọ̀ kan máa ń dààmú wa nílẹ̀ Yorùbá yìí. Yorùbá, ohun tí ò yé wa ó pọ̀ lóhun tó yé wa lọ. Ó mà ṣe. Wọ́n mú Bọ́lá Ìgè, wọ́n yanjú ẹ̀, wọ́n pa tú ẹ̀. Wọ́n pa tú ẹ̀ 2001 till date. Wọn ò rí kankan ṣe sí. No justice for Bola Ige. Minister of Justice could not receive justice. Nigeria. That is why I keep on telling you. And you're going to justice for Mohbad, justice for this. Seriously. Anyway, ẹ lè máa fi cruise. Ẹ fi get èrò nínú platform yín ni. Ẹ fi get èrò nínú platform yín ni. Because tẹ́ ẹ bá sọ èrò ní wá. Justice for Mohbad. Justice for Mohbad. Ní Nàìjíríà. Nígbà tó ti di pé àwọn tó ní agbára, àwọn who is who, wọ́n mọ̀ nípa ikú tó pa Mohbad. Ẹ̀yin wá justice. Gbogbo àwọn tí wọ́n pàdánù ní Lekki toll gate. Justice mélòó lẹ rí fún gbogbo wọn? Àánú yín ṣe mí ni. Àwa sọ̀rọ̀ fún yín, ẹ̀yin sọ fún wa pé ká gbẹ́nu lọ. Ẹni àníṣẹ́, ẹni ó kàn ṣẹlẹ̀ ètò ìwé ni. Mo ti gbọ́ yín, mo dẹ̀ ti gbà. Bọ̀tí bí tí mo dò pé òòṣà nílé mi kúrò bẹ̀ yìí mọ̀ sọ. Àwọn tó bá máa gbọ́, wọn gbọ́. Ọlọ́gbọ́n ló máa yé ọ̀gbọ̀rọ̀ lámọ̀. They killed more than 10 people ní Lekki toll gate. How many justice do you receive for them? Ẹ ń pariwo justice. Nàìjíríà. Àwa ń sọ fún yín wípé àwọn kan ní agbára. Ẹni ká gbẹnu lọ. President. Oye òye yìí. Ó mà ṣe. Ó mà ṣe. Tinubu. Ẹwẹ̀yìn. Ẹwẹ̀gbẹ́. Ẹ kíyèsára. Bàbá Ògúndé kọ́ lórí. Ó ní ara mi ẹ jí a máa fúnra ẹ̀jára máa fún ní ìfúnra lógun àgbà ó ìfúnra lógun àgbà.
Pàṣà òfúnra ó jáná, agbó òfúnra kò lóyin, ọ̀bọ òfúnra kò dènìyàn. Àgbà tí ó mọ̀ wá kó bojú ọ̀run wò kó má para ilé ẹni níṣe ni ayé ooo. Ayé gbohun àìnítumọ̀ ooo. Ará ilé ẹni gangan lọ̀tá ẹni. Àwọn tá à ń sọ fún yín tí agbára ń bẹ lọ́wọ́ wọn yìí, àwọn tó súnmọ́ yín náà máa lò. Babangida ó sọ̀rọ̀ ní Ọmọlúkà ó ní Ọmọlúkà ó ní mo mọ ìṣòro Yorùbá, ó ní owó àti ipò, ó ní tí bá ti ní méjì yẹn dání nílé ìdókòó ló kéré. Wà dé ta ní jẹ́ Yorùbá, àwọn òjò ta ni wọ́n? Babangida is alive. Ó ní mo mọ ìdààmú wọn, mo mọ tí wọ́n fẹ́. Ó ní ẹ̀yin ẹ fún wọn lówó, ẹ fún wọn nípò, ó ní wọ́n pa ọmọ ìyá wọn fún ẹ. Babangida, he said it and he's still alive. Ikú wo ló pa Aláàfin Ọ̀yọ́ Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta? Ẹ̀yin ọmọ Yorùbá, ǹjẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, ṣé ẹ rántí pé àwọn ẹ̀dọ́ báwo ni wọ́n ṣe ń jà, àbí báwo ni wọ́n ṣe ń pín ìtàn ẹlẹ́dẹ̀ tó yẹ kó kan lè mọ́mù? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbà wá. Kí ló yẹ kó kan Emirate? Kí ló yẹ kó kan Sokoto Caliphate pẹ̀lú ọba tó yẹ kó jẹ ní Ọ̀yọ́? Ọ̀rọ̀ yìí ó ti di wípé ègún ńlá lára ẹ̀yin àgbàgbà Yorùbá kì í ṣàwa ọmọdé wọ̀nyí tá a dẹ́kun ọ̀rọ̀. Kò kàn mí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lẹ ti rí àṣírí ìtẹ̀tí gbọ́, wọn kò kàn yín. Wọ́n fẹ́ fi Emir jẹ fún yín. Emir Sultan of Sokoto fúnra ẹ̀ ó fẹ́ gbé ọba, ó fẹ́ fi jẹlé yín lórí lọ́yọ̀ọ́. Tó bá dẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá, kò sẹ́ni tó fẹ́ fọwọ́ rọ́ Aláàfin Ọ̀yọ́ sẹ́yìn. Ṣùgbọ́n gbogbo ọba Yorùbá bẹ́ẹ̀ ṣe ṣe rèé, gbogbo ẹ̀yin àgbààgbà bẹ́ẹ̀ ṣe ṣe rèé. Kò kàn wá òun lẹ̀ ń ṣe. Kò kàn yín Àkànbí Olúwo, kò kàn yín bẹ́ẹ̀ ṣe títí ó mú ilẹ̀ Ìwó ó ti tà fún Fúlàní. Mọ̀ ni ó ti ta Ìwó fún Fúlàní. Wọ́n parí ayé ẹ̀ nígbà tí wọ́n ò rí kankan ṣe sọ̀rọ̀ ẹ̀. Wọ́n gbé ọmọ wọ́n gbélé lọ́wọ́ gbà fi ṣáyá. Kó o máa bímọ fún láàfin, kó o náà máa jọba lọ. Yorùbá mọ̀ kankan. Ẹ bá mi pín prógrámù yìí, ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí. Ẹ tẹ̀, ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní TikTok ẹ máa tẹ̀. Kò ní bàjẹ́ fún mi. Kí ló dé? Ẹ pọ̀ tó náà. Ó yẹ kẹ́ lè fún mi ní 2000 likes. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ bá mi tẹ̀. God bless you. Irú ikú wo ló pa Láàfin Ọláyíwọlá? Kí ló ṣẹlẹ̀? Ọba Lámídì Adéyẹmí òun àti ta ló jà, irú ìjà wo ló jà? Anyway, ẹ jẹ́ kí n yan fún yín. Ìpàdé ńlá kan ni wọ́n ṣe. Ìpàdé ràbàtà ńlá kan ni wọ́n ṣe. Ìpàdé tó lámì ńlá kan ni. Ìpàdé tó ní agbára. Wọ́n ṣe ìpàdé yẹn. Ó láwọn tó wà ńbẹ̀ for security reason. I may not say anything tó máa kó bá mi. No. Iṣẹ́ pẹ́rù ń bà wá ṣùgbọ́n a gbọ́dọ̀ fún wà kí ẹ fún mọ̀jàmọ̀sálà àmọ́ kíkanjú. Mọ̀jàmọ̀sá láàmọ́ kíkanjú. Èmi kàn sọ ni kí ìran Yorùbá fúnra. Aláàfin kú. Bóyá lẹ mọ ipò táláàfin wà nínú àwọn ọba ilẹ̀ Yorùbá.
tó bá sọ pé ọba tó wà in charge of everything the government nílẹ̀ Yorùbá tí Yorùbá bá dúró as pé àti ẹ̀fẹ́ ràn monarchy system ọba tó dúró sí ipò àkọ́kọ́ òun ni Aláàfin no doubt. Ọọ̀ni ni òun ni bàbá gbogbo ilẹ̀ Yorùbá bàbá ló jẹ́ sáláàfin no doubt ṣùgbọ́n tó bá ń sọ pé ta lẹni tó ń pàṣẹ ilẹ̀ Yorùbá Aláàfin ni ẹ má jà tara wa jẹ kò sí Ifẹ̀ empire kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o kò sí Ifẹ̀ empire o but Ọ̀yọ́ empire ó tàn títí tó fi kọjá Ghana Ọ̀yọ́ empire débẹ̀ Ọ̀yọ́ empire tí Aláàfin jẹ́ ọba lé lórí ó tàn títí wọ Ghana kọjá ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo wa la mọ̀ yìí pé Ọọ̀ni àrólé Oòduà ni bàbá gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n Ọọ̀ni kọ́ ló ń pàṣẹ gbogbo ìjọba ilẹ̀ Yorùbá bàbá wa nìyẹn jẹ́ no doubt kódà Aláàfin fúnra ara ẹ̀ á fọwọ́ tí Ọọ̀ni á fi wọ́ pé bàbá tèmi rèé ṣùgbọ́n agbára wà lọ́wọ́ mi ó dàbí ìgbà tí ẹnìkan bá lóun jẹ president ni bóyá kí irú ẹni tó jẹ́ president Nàìjíríà kó sì ní bàbá bí irú Tinubu yìí kó sì ní bàbá kí bàbá ẹ̀ wà láyé a mọ̀ wo pé bàbá president rèé gbogbo ayé ló máa fọwọ́ wọ́ ipe inú kòkò dúdú bàbá yìí ni ẹ̀kọ́ funfun president ti jáde Tinubu á dẹ̀ máa bọ̀wọ̀ fún ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa pé power bàbá Tinubu ò ní jáde kó sọ pé nítorí pé ọmọ mi jẹ́ president sóde ẹ̀fọ́ mo àpúrúbọ̀ náà bí ẹ lọ ṣe mo àpúrúbù bí ẹ lọ ṣe kò ní ṣe gbogbo ìṣàkóso ìjọba ọwọ́ Tinubu ló wà. Bàbá gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn tó ṣe àwọn ìṣọmọ Oòduà irọ́ ni gbogbo yín pa bàbá gbogbo yín pátá Ọọ̀ni Ilé Ifẹ̀ ni ẹni tó dẹ̀ pàṣẹ agbára tó wà in charge of gbogbo agbára ilẹ̀ Yorùbá òun ni Aláàfin no doubt. Ìdí tó ṣe ń ta mí lára nìyẹn gbogbo àgbáńlá ayé ló dẹ̀ mọ̀ gbogbo àgbáyé ló mọ̀ and that is the purpose táwọn ọ̀tá wọ̀nyí tó ṣe fẹ́ rí dájú wípé àwọn fúnra ara wọn gbé èèyàn sí Ọ̀yọ́ Aláàfin. That is why tó fi já wípé ikú tó pa Lámídì Ọláyíwọlá Olówónú torí pé bàbá fúnra ara ẹ̀ òun kò ṣe àwọn àṣìṣe kan àwọn correction tó yẹ kí bàbá yẹn ṣe correction tó ti bá nílẹ̀ nígbà tó jọba tó yẹ kó correct bàbá yẹn ò correct yẹ ó padà wá hàn ti bàbá yẹn nígbà tó yá nígbà tó fẹ́ gbé ìgbésẹ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn ikú dé ikú pa kí ni ibo ni ikú yẹn gbà wá. Ẹ lọ sọ́dọ̀ Aláàfin ní palace àwọn Fúlàní wọ́n ní mọ́sálásí níbẹ̀ àwọn Fúlàní bẹ́ẹ̀ pọ̀ gan lọ́yọ̀ọ́ ju àwọn ọmọ Yorùbá tòótọ́ lọ. Ẹ̀yin tẹ́ mọ̀ Ọ̀yọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ ẹ sọ fún mi pé Ọmọlúkà ìrọ̀rùn pa Fúlàní tí ń da màlúù proper Fúlàní wọ́n fẹ́ẹ̀ pọ̀ ní Ọ̀yọ́ ju àwọn ọmọ Ọ̀yọ́ lọ. Èmi sọ ilé ìfún nítorí tá a mọ̀ ní gbogbo àwọn àṣìṣe wọ̀nyí ló yẹ kí ó pa Lámídì Adéyẹmí ti correct gbogbo ibi tí àyè ti gbà wọ́n tó yẹ kó correct bàbá fààyè gba gbogbo fi wọ́n lẹ̀ ó ṣèjọba tiẹ̀ lọ kò mọ̀ yí pé èèyàn ò gbọdọ̀ fi iná sórí òrùlé sùn ìgbà tí bàbá fúnra rí pé iná yìí ti jó kọjá àlà àyàfi tí Yorùbá bá dúró bàbá dìde bẹ́ẹ̀ sí ní jà ó gbé ọ̀rọ̀ yẹn ó ti kábọ̀ wọn lójú ó bá wọn pò ó bí àwọn ọmọ Yorùbá ó kọ̀wé sáwọn governors kì í ṣe àwọn gómìnà tó wà lórí dispensation lọ́wọ́lọ́wọ́ yìí o kì í ṣe àwọn gómìnà yẹn ti jẹ wọ́n ti lọ gbogbo wọn ẹ̀rí ọkàn àmọ́ jẹ wọn tán bá rí lára wọn tó wo fídíò yìí wọ́n mú ohun tí mò ń sọ gbogbo wọn Aláàfin bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n kọ lẹ́tà ẹ wá ẹ jájọ sọ̀rọ̀ ibi dára dé dúró yìí ọ̀rọ̀ yìí ti kọjá ní tí mo lè faradà mọ́ gbogbo wọn náà sọ pé bàbá ẹ lọ sí ni wọn ò ká ọ̀rọ̀ ẹ̀ sí ọ̀rọ̀ yẹn ò jọ wọ́n lójú. Bí eré Aláàfin fi kú ṣèfàjẹ ṣùgbọ́n ìbéèrè tó wà níbẹ̀ ni pé ṣé ikú tó wá pa Aláàfin yẹn ṣé ikú àtọ̀run wá ni
ṣàsìkò ẹ̀ ló tó ní tàbí ní bó ṣe jẹ́. Yorùbá Olúgbénga Adébóyè fún wọn tán ní Abẹ́fẹ́ ó mà kọrin kan ọjọ́ kìíní àná. Ó kọ́kọ́ kọ sáàdì kan ní Yorùbá ẹ gbìmọ̀ pọ̀, Yorùbá ẹ pèrò pọ̀, ká ṣera wa lóòkan ká lè jà fáwọn ẹ̀tọ́ wa. Bọ́wọ̀ bá ń bẹ lóṣùṣù kò ní ṣe kan sọnù, tó bá ẹ dúró ní ìṣàṣà ọdẹ kan lè kan. Bẹ́jọ bá lè rìn pọ̀ ọdẹ á máa sá fèjò, àìrìnpọ̀ ẹ sáàmà kò ń jẹjọ níyà rẹpẹtẹ ni. Gbẹ̀yìn bẹ́bọ jẹ́ tá à ń ṣe Yorùbá, kókó jàǹbẹ̀lẹ̀ tí à ń ṣe Yorùbá ló jẹ́ ká wà lẹ́yìn àti dẹ̀rù tán fúnra. Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ ó ti kú sí ó ti lé lógún ọdún o, òun ló sọ. Ẹ mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ máa tẹ́lẹ̀ sí ìran Yorùbá. Ó tún wá kọ̀ọ̀kan láàrin orin yẹn, ó ní ọ̀rẹ́ ní kọlọkọlọ kúkú ṣe pẹ̀lẹ́ dìyẹ o. Ó tiẹ̀ tún bẹ̀rù ó gbé pupa orí rẹ̀ iná ló ṣe bí. Àkùkọ lójó yé kọlọkọlọ pé gbé orí òun kì í ṣe ná. Kọlọkọlọ wá tọwọ́ orí gbódùn só tán tàbí kò tán o. Yorùbá náà ni o. Ìran Yorùbá àwa làkùkọ, àwa la sọ fún kọlọkọlọ pé wo gbé orí wa kì í ṣe náà. Kọlọkọlọ náà bá gbé ẹnu tó fi ńlá mọ. Yorùbá wọ́n ní ìṣòro wa owó àti ipò. Owó ipò. Wọ́n ní bàbá ti fún wa lówó tó fún wa nípò, wọ́n láà pọ̀ ọmọ ìyá wa. Ó mà ṣe bad recommendation. Ó jó ní Yorùbá kókó jàǹbẹ̀lẹ̀ gbẹ̀yìn bẹ́bọ jẹ́. Ó mà ṣe. Ó mà ṣe. Yorùbá kí máa fẹ́ lè ṣe ìlọ. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Tinubu, òótọ́ mi ò sọ́pọ́tì tó ń ṣe. Òótọ́ mi ò sọ́pọ́tì pé kí Nàìjíríà sì máa exist. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni Tinubu. Àwọn gbàdúrà kó kú. Toró lè wúlò fún ìran Yorùbá. Ẹ sọ fún Tinubu wípé ojú lalákàn fi sọrí. Ẹ sọ fún Tinubu pé ìfúnra lóògùn àgbà. Àwọn tá à ń sọ yìí ní agbára. Tinubu fúnra rẹ̀ mọ̀ pé wọ́n ní agbára. Tẹ́ ẹ bá mọ̀ kò lè yé yín, ẹ lè má gbàgbọ́ di ọ̀la. As powerful as those people are. President yìí kú. Wọ́n manipulate gbogbo bí ìrìn àjò yẹn ṣe jẹ́. Wọ́n gbé another thing wá fún yín, wọ́n pè ní president yìí. Mi ò sọ pé kẹ́ ẹ gbàgbọ́ o. Ẹ̀yin tẹ́ bá believe pé Buhari lórí president tó ṣe president lórí kò sí wàhálà. You are free to believe what you want to believe. Ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ òun wọn ò dá ṣe with the assistance and support of some people, some countries. Tí wọ́n rí òtítọ́, tí wọ́n mọ òtítọ́ ni. Ṣùgbọ́n torí wọ́n mọ tó ṣẹlẹ̀. I'm not telling you to believe me. Believe whatever you want to believe. Mo sọ ni. It's not a must. Ṣùgbọ́n mo pẹ́ títí bí wọ́n lọ títí fún ẹgbàágbèjì ọdún ọjọ́ kan báyìí kò ti falẹ̀ bá. Bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ yóò bá òtítọ́ bá àṣírí yẹn sì máa túbọ̀ báyìí ẹ lọ kọ́lẹ̀
gbogbo nígbà sọ pé irọ́ ni you will now turn to be a fool. Àṣẹ mo gbọ̀ bí elémi náà bá wọn gbàgbọ́. Èmi náà gbàgbọ́. Ẹ̀bẹ̀ ṣerú eléyìí àṣírí máa tú. Mo ibẹ̀ kan mò ń lọ. Èmi kàn sọ fún yín just to let you know the power táwọn people ìjọba hold. Single-handedly they colonize all the top countries in the world. Gbogbo àwọn orílẹ̀-èdè tó ní agbára lágbàáyé àwọn ló colonize yìí. Gbọ́ nǹkan kan. Ẹ lọ bèrè Canada, USA, Brazil. Ẹ kúrò bẹ́ẹ̀ wá sí Asia mi. They colonize there. Bàbá wa Tinubu fúnra rẹ̀ mọ bí agbára wọn ṣe tó. Anyway, that will be all for today. Ṣùgbọ́n tó bá létí ni kó gbọ́ ọmọ Yorùbá kí ló pa Lámídì Adéyẹmí. Ẹ̀yin tẹ́ wá dẹ̀ mọ́ Tinubu ẹ sọ fún pé kó ṣọ́ra ojúlọ́lá kan fi sọ́rí. Ẹ sọ fún kó má trust anybody. Kódà ìyàwó tó fẹ́ sílé kó má trust ẹ̀. Táwa ń gbọ́ táwa rí. Those people, they are so powerful to understand that they can use anybody. Tí wọ́n bá fẹ́ mú Tinubu lè ní kò sí ẹni tí wọ́n lè ní. Ìyàwó ẹ̀ fẹ́ràn ẹ̀ wọ́n múlẹ̀ wọ́n ṣe. Oh God, look at you. Anybody ni wọ́n lò reality lẹ́gbọ́. Wọ́n mú balẹ̀. Òótọ́ ni mo sọ fún yín. Ṣùgbọ́n ojú lára kan fi ìṣọ́ rẹ̀ sọ fún yín. Dódò nígbà àgbà ti dé bàbá ò lè ta bíọ́bíọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. Ó mà ṣe o. Ọmọ Yorùbá ẹ jí ẹ̀rù mi ewu ń bọ̀. Gbogbo àwọn tó bá dìde tán bá pariwo ṣe ní ojú kátìmù tó ga tó fẹsẹ̀ méjèèjì ti rò ó. Ṣé ojú àwọn àgbààgbà Yorùbá fọ́ ni? Ẹ má rí bí ọ̀rọ̀ yìí sọ̀tì mú ṣàlàyé ọ̀rọ̀ ni o. Mi ò kàn yín lábùkù ẹ̀yin àgbààgbà. Ṣùgbọ́n mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi. Ṣé ojú wọn fọ́ ni? Ṣé etí wọn di ni? Wọn ò rí tó ń ṣẹlẹ̀. Ṣé etí wọn di? Wọn ò gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. Wọn ò gbọ́ gbogbo wàhálà làásìgbò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọn ò gbọ́ gbogbo ìrẹ́jẹ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọn ò gbọ́ gbogbo ìdúmọ̀húrú ìdúkòokò táwọn Fúlàní ń dúkòokò mọ́ wa lórí ilẹ̀ Yorùbá. Wọn ò gbọ́. Kí wá ló dé tí gbogbo wọn ṣàṣe báyìí? Tí gbogbo wọn dẹ̀ pẹ́nu mọ́ tí wọn ò sọ̀rọ̀. Èyí tó bá jàjà máa sọ̀rọ̀ ní wọn ní wọn Nàìjíríà. Kí ló dé tí wọn ò sọ? Ẹ̀yin ò mọ̀ pé ó ní tó ṣẹlẹ̀ ní. Ẹ̀yin ò mọ̀ pé ó ní tó wà nídìí ọ̀fà ní. Ẹ̀yin ò mọ̀ pé ó ní tó wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké. Táwọn bàbá yẹn tó fi di pé wọ́n sọra wọn dojo kalẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀ tí wọn ò lè ṣe. Àwọn náà ní dánrí o. Gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé àfi tí Yorùbá bá lọ gbogbo wọn máa ń yanjú wọn ni. Àwọn bàbá yẹn ń sá fún ikú wọn ò fẹ́ kú wọn tó dáa. Ẹ wá gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò ẹ gbé pẹ̀lú gbogbo analysis mi kí ló ṣe púpà láàfin àwọn èèkàn ilẹ̀ Yorùbá tó ti kú tó ti lọ kí ni tó ṣẹlẹ̀ tó bí ikú tó pa wọ́n kí ló wá ṣẹlẹ̀ táwọn àgbààgbà Yorùbá pẹ̀lú gbogbo tí wọ́n rí wọ́n lé àwọn ọmọ Yorùbá kúrò ní ìlú wọn lọ sórílẹ̀-èdè míì àwọn àgbààgbà Yorùbá ò lè sọ̀rọ̀ ó yẹ kí ẹ mọ̀ pé kankan ṣẹlẹ̀ sẹ́ẹ̀ ó yẹ kí ẹ mọ̀ pé agbára kan wà sẹ́ẹ̀ Yorùbá. Yorùbá ronú mo kúkú ti sọ tèmi bó o dẹ̀ fẹ́ mọ ronú ó ní pé ò gbọ́ sẹ́ bọ́rọ̀ ìbájájọ ẹ̀ lójú. Mo sọ tèmi ọ̀la ní kẹ́ ẹ jẹ́ ká pàdé Ọmọlúkà ni mò ń jẹ́
rí dájú pé o pin ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa kẹ́ tó máa lọ ṣé lóòótọ́ ikú tó pa Ọláyíwọlá Àtàndá Lámídì Adéyẹmí ìkẹta ṣé kó àtọ̀run wá ni mo sọ eléyìí ẹ lọ dìbẹ́tì ẹ lọ pọ́ńdà ọ̀nì ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mi ò lè sọ gbogbo ẹ̀ for my own security ọ̀lànìkẹ́ ẹ̀jẹ̀ àpàdé ẹ ṣeun. Yeah.